Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀yin ní oore ọ̀fẹ́ láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé kẹ́ bá wa tẹ̀ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá bá ti ń mú sinimá àti àwọn review bí eléyìí wá, àjọ wa máa gbádùn ara wa. Ǹjẹ́ sinimá tí a mú wá lọ́jọ́ tòní, òun náà ni sinimá Love and Tears. Love àti Tears, ìyẹn ni pé ìfẹ́ tó dàpọ̀ mọ́ ẹkún, òun ni sinimá tá a mú wá fún lọ́jọ́ tòní. Àwọn òṣèré ńlá ló kópa ń bẹ̀. Àwọn bíi Jide, Awobona, Daniel, Niyi Johnson, Tóyìn Aláwùsá, gbogbo àwọn ìyá yìí ló kópa nínú sinimá Love and Tears. Nínú sinimá yìí la ṣe rí ìfẹ́ ìjìnlẹ̀, ìfẹ́ tòótọ́ tí Jide ní sí aya rẹ̀. Ṣùgbọ́n bó ti wá rí yìí, kọ́lọ́run kó ṣàánú ni. Torí irúfẹ́ bí eléyìí bóyá la ṣe lè rí lẹ́yìn ayé tá a wà yìí mọ́. Ó fi di pé ọkọ àti ìyàwó nífẹ̀ẹ́ ara wọn lójú òkú. Wọ́n tún ṣe wedding lórí sick bed, abẹ́rẹ́ kó gbẹnu tán. Lẹ́yìn ò bá tí ì wo sinimá Love and Tears, ó wà lórí Àpáta TV. Ẹ lọ sórí ìkànnì YouTube yín, ẹ bá ti débẹ̀ tẹ Àpáta TV, tó bá ti jáde wá ẹ tẹ̀ síbẹ̀ Love and Tears. Ó máa gbé jáde gàdàgbà. Ẹ jẹ́ ká jọ wò ó, ká jọ digest ẹ̀. Sinimá yìí, ǹjẹ́ ẹ̀yin rò pé irúfẹ́ bí eléyìí ti ẹ̀ ṣì wà? Ó fi wá jẹ́ wípé ìyá yìí náà láti ìgbà náà tí arákùnrin yìí ti jáde láyé, òun náà mà ṣe kí ni, òun náà mà nífẹ̀ẹ́, kò mà fẹ́ ẹlòmíì, kì í tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ ọkùnrin, kì í fẹ́ gbọ́ sétí látàrí nǹkan tí ọkọ ẹ̀, ìyẹn Awobona, tó ti ṣe fún un nígbà táre ò yá lọ́sibítà. Ó tó wá di pé ikú ṣe kí ni o, ikú yọwọ́ ọkọ ní àwo tó jẹ́ wípé ìyàwó nìkan ni. Arákùnrin yìí lọ káàkiri láti dóòlà ẹ̀mí ìyàwó ẹ̀. Ó gbìyànjú, ó bọ́ sọ́wọ́ cocaine dealer látàrí wípé kó lè bá wọn gbé cocaine tí wọ́n á fi ṣe kí ni, ká fi rówó láti san 30 million tẹ̀nìkan wá ní hospital. Ǹjẹ́ tó bá jẹ́ ẹ̀yin ni arákùnrin yìí, ǹjẹ́ ẹ tí ẹ lè ṣe tí ẹ tí ẹ lè fún lérò méjì pé nǹkan báyìí já ṣe, àbí ẹ ó máa torí ọkùnrin tàbí obìnrin máa ta nǹkan ní láti máa sá káàkiri? Ẹ wò, ẹ má jẹ́ n sọ́jú, gẹ́gẹ́ bí mo ti sọ, orí Àpáta TV lẹ ti máa rí sinimá yìí wò. Ẹ lè wò direct lórí YouTube tàbí kẹ́ ẹ tẹ̀lé ṣàjẹmọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífàáṣe ṣe máa ń sọ. Tó bá ti ṣe yẹn tán, ẹ wá má gbàgbé, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ kí n rọwọ́ yín ní comment section. Tó bá jẹ́ pé ẹ̀yin lọ́kọ ìyàwó yìí, ǹjẹ́ ẹ tí ẹ lè ṣe gbogbo wàhálà yìí? Tó bá jẹ́ ẹ̀yin lọ́bìnrin yìí, ṣé ẹ tí ẹ lè lóyà títí dé ojú ikú? Lẹ́yìn ikú kẹ́ ẹ tún lóyà débi pé ẹ wá ní gba ọkùnrin kankan láàyè nínú ayé yìí bó ti wulẹ̀ kó mọ. Ó gbẹnu tán o. Sinimá ni Love and Tears. Lẹ́yìn bá wá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ kàn bá wa ṣe kí ni, ẹ bá wa tẹ subscription button àti notification bell. Ẹ lè bá wa share, kì í fi nǹkan kan ṣe ni. Ẹ comment, ká lè jọ máa gbádùn ara wa. Sinimá ni Love and Tears. Àpáta TV ló wà. Ẹ wò, kẹ́ digest ẹ̀, ẹ gbádùn ẹ̀. Ṣé púpọ̀.